ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì, ròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí, òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀, ètò tí ìjọ Kristi l'Oǹdó àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a ní fún wa lónìí, ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà. Ọlọ́run mímọ́ tí ń gbé níbi gíga nínú àwọn ọ̀run, bàbá wa nípasẹ̀ Jésù Kristi, aláàánú àtolórí ọ̀fẹ́ jùlọ, ẹ̀yin ni lánàá, ẹ̀yin ni lónìí, ẹ̀yin ni títí ayé àìnípẹ̀kun. Ọpẹ́ ló yẹ yín fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ àti ìbùkún lórí ayé wa lónìí. Adúpẹ́ fún oore ọ̀fẹ́ yín àtọwọ́ agbára yín. Ògo ni forúkọ yín títí láéláé. Olúwa, ẹ bá wa sọ̀rọ̀ yín nínú ọ̀rọ̀ yín, kẹ̀sì gbàkóso gbogbo fún ògo ẹ̀yin Ọlọ́run bàbá, ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa, àmín. Lẹ́ẹ̀kan sí a kí wa pé a káàbọ̀ sí ètò yín ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. A fi ọpẹ́, ìyìn, ògo, ọlá àtàgbà fún Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ àti ìbùkún rẹ̀ lórí ayé wa lónìí àti lọ́jọ́ gbogbo. A sì tún fi wákàtí yìí kí àwọn èèyàn pé wọ́n kú pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún tuntun tó ń bọ̀ lọ́nà yóò dé bá wa láyọ̀ àtàláfíà lórúkọ Jésù, àmín. A fi ògo, ọlá, agbára àti ìyìn fún Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore ọ̀fẹ́ rẹ̀ àtọwọ́ ààbò rẹ̀ lórí ayé wa. Ògo ni forúkọ Olúwa títí láéláé, àmín. Kókó ẹ̀kọ́ tí a mú wá fún wa lónìí ó ní ǹjẹ́ Kristẹni wà lábẹ́ òfin Mose bí? Ǹjẹ́ Kristẹni wà lábẹ́ òfin Mose bí? Kókó ẹ̀kọ́ tí a mú wá fún wa lónìí nìyí. Ǹjẹ́ Kristẹni ó wà lábẹ́ òfin Mose bí? Kókó ẹ̀kọ́ tá a mú wá fún wa lónìí nìyí. A fẹ́ wádìí Bíbélì, a fẹ́ wádìí ọ̀rọ̀ Ọlọ́run, a sì fẹ́ dé tí ń ṣe òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run mú, a sì fẹ́ sin Ọlọ́run gẹ́gẹ́ bí àgbékalẹ̀ tí ọ̀rọ̀ Olúwa ti gbé kalẹ̀ fún wa. Gẹ́gẹ́ bí a ti máa ń sọ lórí ètò yìí, a ò fẹ́ ṣe ohun tó wù wá, bẹ́ẹ̀ la fẹ́ rìnrìn tó wù wá, a fẹ́ kọ́ ẹ̀kọ́ tó wù wá, a fẹ́ dúró nínú ẹ̀kọ́ àti ìlànà Jésù Kristi Olúwa wa. Ìyẹn ló mú wa wá ní wákàtí kí a jọ gbé ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí yẹ̀ wò, tí ó sọ pé ǹjẹ́ Kristẹni ó wà lábẹ́ òfin Mose bí? Kókó ẹ̀kọ́ tí a fẹ́ gbé yẹ̀ wò nìyí. A sì rọ̀ àwọn ènìyàn wa tó ń wò wá nílé pé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n tẹ́tí sílẹ̀, tó bá ṣeé ṣe gan-an kán gbé Bíbélì wọn lọ́wọ́ kí a jọ máa kẹ́kọ̀ọ́ papọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ohun àkọ́kọ́ tá a gbọ́dọ̀ kọ́kọ́ kíyèsí ni pé Ọlọ́run fẹ́ kí a wádìí ohun gbogbo tí ń ṣe òtítọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Jésù Kristi Olúwa wa ó bá wa sọ̀rọ̀ nínú ìwé Jòhánù orí 5 ẹsẹ̀ 39. 39. Kí ni Bíbélì wí? Ẹ gbọ́. Ó ní ẹ̀yin ń wá inú ìwé mímọ́ nítorí ẹ̀yin rò pé nínú wọn ni ẹ̀yin ní ìyè tí kò ní pẹ̀kun, wọ̀nyí sì ni àwọn tí ó ń jẹ́rìí mi. Kristi sọ fún àwọn Júù nínú ìwé Jòhánù orí 5 gbàtà kíyèsí ẹsẹ̀ 39 pé àwọn Júù ń wá ìwé mọ́ nítorí pé wọ́n rò pé nínú rẹ̀ ni ìyè àìnípẹ̀kun wà.
wọ̀nyí sì ni àwọn nǹkan wọ̀nyí tí ń jẹ́rìí mi. Ìyẹn túmọ̀ sí pé fún wa láti ní ìyè àìnípẹ̀kun, láti dúró nínú ẹ̀kọ́ Kristi, láti dúró nínú ọ̀rọ̀ Ọlọ́run, a gbọ́dọ̀ wá ìwé mímọ́. Àkọ́kọ́ nìyí fún wa láti mọ ohun tí Ọlọ́run sọ nípa kókó ẹ̀kọ́ yìí. Ǹjẹ́ Kristẹni wà lábẹ́ òfin Mósè bí? A gbọ́dọ̀ wádìí nínú ọ̀rọ̀ Ọlọ́run kí a sì dúró lórí òtítọ́ tí Bíbélì bá fi hàn wá. Ìyẹn àkọ́kọ́. Èkejì, a gbọ́dọ̀ mọ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Jòhánù orí 9 nígbà tá kíyèsí ẹsẹ̀ 22 32, ó ní ẹ̀yin yóò mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Alójúṣe àwa tí a wà nínú ayé lónìí, àwa tí à ń pera wa mọ́ Kristi, alójúṣe láti wádìí, alójúṣe láti mọ òtítọ́, alójúṣe láti kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Èyí tí ìwé Tímótì kejì orí 2 ẹsẹ̀ 15 kọ́ wa pé kí a ṣáápọn láti jẹ́ akẹ́kọ̀ọ́ tí kò ní láti tijú, tí ń pín òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run bí ó ti yẹ. A sì nílò láti wádìí ohun gbogbo. Ohun tí ìwé Tẹsalóníkà Kini orí 5 nígbà tá kíyèsí ẹsẹ̀ 21 21. So ohun tá a fẹ́ gbéyàwó lónìí, ó ní ǹjẹ́ Kristẹni wà lábẹ́ òfin Mósè bí? A fẹ́ wádìí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run ní a gbọ́dọ̀ wádìí. Ọlọ́run sọ pé a gbọ́dọ̀ mọ òtítọ́. Ọlọ́run sọ pé a gbọ́dọ̀ jẹ́ akẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run sì ní a gbọ́dọ̀ wádìí ohun gbogbo kí a di tí ń ṣe òtítọ́ mú. Eléyìí ṣe pàtàkì, ó ṣe kókó fún wa láti mọ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nípa kókó ẹ̀kọ́ tá a fẹ́ gbéyàwó lónìí. Ǹjẹ́ Kristẹni ó wà lábẹ́ òfin Mósè bí? Ohun mìíràn tọ́lọ́run fẹ́ ká tú lóye rẹ̀ ni pé Tímótì kejì orí 3 ẹsẹ̀ 14 sí 17, ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa níbẹ̀ pé gbogbo ìwé mímọ́ ló ní ìmísí Ọlọ́run. Gbogbo ìwé mímọ́ ló ní ìmísí Ọlọ́run, ó sì dáa fún ẹ̀kọ́, fún ìbániwí, fún ìgbani ní ìyànjú nípa òdodo, kí ènìyàn Ọlọ́run bá lè pé tí a ti múra sílẹ̀ fún iṣẹ́ rere gbogbo. Gbogbo ìwé mímọ́ ló ní ìmísí. Ìyẹn tá à ń sọ ni pé àti májẹ̀mú láéláé àti májẹ̀mú tuntun, gbogbo rẹ̀ ló ní ìmísí Ọlọ́run. Gbogbo rẹ̀ ni Ọlọ́run mí sí tó sì jẹ́ ìwé mímọ́ fún Ọlọ́run. Wọ́n nígbà tá a bá ń wádìí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa ẹ̀kọ́ tí a fẹ́ gbéyàwó lónìí, a gbọ́dọ̀ wádìí rẹ̀ gẹ́gẹ́ bí àgbékalẹ̀ tí Ọlọ́run gbé kalẹ̀. Tí gbogbo ìwé mímọ́ bá ní ìmísí Ọlọ́run, bẹ́ẹ̀ ni ó ní ìmísí Ọlọ́run. A rí májẹ̀mú láéláé, bẹ́ẹ̀ ni a rí májẹ̀mú tuntun. Ọlọ́run fẹ́ kí èmi, gbogbo wa, kí a pín ọ̀rọ̀ náà bó ti tó àti bó ti yẹ, gẹ́gẹ́ bí ohun tí Tímótì kejì orí 2 ẹsẹ̀ 15 kọ́ wa. A gbọ́dọ̀ lè pín májẹ̀mú láéláé, májẹ̀mú tuntun. Àwọn ọ̀la fún ló fi májẹ̀mú láéláé, àwọn Ísírẹ́lì. Àwọn ọ̀la fún ló fi májẹ̀mú tuntun, àwọn Kristẹni. A gbọ́dọ̀ lè pín bó ti tó àti bó ti yẹ. Eléyìí ṣe pàtàkì, ó ṣe kókó fún wa. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé, à ń sọ pé ǹjẹ́ Kristẹni wà lábẹ́ òfin Mósè bí? A fẹ́ kọ́kọ́ wo òfin Mósè yẹn gan báwo ló ṣe jẹ́ gẹ́gẹ́ bí àgbékalẹ̀ àti ẹ̀kọ́ Bíbélì. Báwo lòfin Mósè? Kí ni tá bá ń sọ̀rọ̀ nípa òfin Mósè? Báwo ni òfin Mósè ṣe jẹ́? Ní ìgbà wo ni Ọlọ́run fún àwọn ọmọ Ísírẹ́lì ní òfin Mósè? Eléyìí gbọ́dọ̀ yé wa. Ẹ ká wo tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ẹ ká ṣí Bíbélì wá sí ìwé Deuteronomy orí 5, ká wo ìgbà àti àkókò tí a fún àwọn ọmọ Ísírẹ́lì ní òfin. Ìwé Deuteronomy orí 5, mo fẹ́ ká kíyèsí láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 3. Ìwé Deuteronomy orí 5 ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 3. À ń wo òfin Mósè. Ní ìgbà wo ni Ọlọ́run fún àwọn ọmọ Ísírẹ́lì ní òfin? A gbọ́dọ̀ wádùn tí Bíbélì wí. Ẹgbọ́n tí Bíbélì sọ. Deuteronomy orí 5 ẹsẹ̀ 1,
Mose sì pe gbogbo Ísírẹ́lì, ó wí fún wọn pé, Ísírẹ́lì, gbọ́ ìlànà àti ìdájọ́ tí èmi ń sọ ní etí yín lónìí, kí ẹ̀yin kí ó lè kọ́ wọn, kí ẹ sì máa pa wọ́n mọ́ láti máa ṣe wọ́n. Ẹ wo ẹsẹ̀ kejì. Olúwa Ọlọ́run wa bá wa dá májẹ̀mú ní Hórébù. Ẹ wo ẹsẹ̀ kẹta. Olúwa kò bá àwọn bàbá wa dá májẹ̀mú yìí bí kò ṣe àwa, àní àwa tí gbogbo wa ń bẹ láàyè níhìn ní òní. Eléyìí gbọ́dọ̀ yé wa. À ń wo ǹjẹ́ Kristẹni wà lábẹ́ òfin Mose bí? Kókó ẹ̀kọ́ tá à ń gbéyẹ̀wò ní. A sì fẹ́ ṣe àtúpalẹ̀ bí ọ̀rọ̀ òfin tí a fún Ísírẹ́lì nípasẹ̀ Mose bó ṣe jẹ́. Nígbà tá a kíyèsí ìwé Deuteronomy orí 5, nígbà tá a wo ẹsẹ̀ kìíní sí ìkẹta, a rí kà níbí pé Ọlọ́run pàṣẹ fún Mose pé kó pe gbogbo Ísírẹ́lì jọ, kí ó sì sọ fún wọn ìdájọ́, ìlànà àti òfin tí Ọlọ́run pa láṣẹ fún wọn, kí ó sì rán wọn létí pé àwọn tó wà láàyè ní ọjọ́ náà ní ìgbà tí Mose ń bá wọn sọ̀rọ̀, àwọn wọ̀nyí la fún lófin. A ò fún àwọn bàbá wọn, tá bá ń sọ̀rọ̀ nípa bàbá wọn, à ń sọ̀rọ̀ nípa òfin Mose, a ò fún Ábúráhámù. Òfin Mose a ò fún Ísákì. Òfin Mose a ò fún Jákọ́bù. Òfin Mose àwọn ọmọ Jákọ́bù tó lọ sí Íjíbítì a ò fún wọn lófin, bí kò ṣe àwọn tó jáde kúrò ní Íjíbítì tí wọ́n gba ijù kọjá ní orí òkè tí a ń pè ní orí òkè Sinai, àwọn wọ̀nyí àwọn la fún lófin. Eléyìí gbọ́dọ̀ yé wa. A ò fún Ábúráhámù ní òfin Mose, a ò fún Ísákì ní òfin Mose, a ò fún Jákọ́bù ní òfin Mose. Àwọn ọmọ Jákọ́bù tó tẹ̀lé Jákọ́bù lọ sí Íjíbítì pàápàá a ò fún wọn lófin. Àwọn ò la fún lófin. Àwọn tó kúrò ní Íjíbítì, àwọn ọmọ Ísírẹ́lì àti Mose tó kúrò ní Íjíbítì tí wọ́n lọ sí ijù tí Mose sì gba òfin láti orí òkè Sinai, àwọn wọ̀nyí la fún lófin. Eléyìí gbọ́dọ̀ yé wa. Àwọn wọ̀nyí la fún lófin Mose. Eléyìí gbọ́dọ̀ yé wa kó lè yé wa dáadáa. A ò fún Ábúráhámù lófin Mose, a ò fún Ísákì lófin Mose, a ò fún Jákọ́bù lófin Mose. Àwọn ọmọ Jákọ́bù tó tẹ̀lé Jákọ́bù lọ sí Íjíbítì a ò fún wọn lófin Mose, bí kò ṣe àwọn ọmọ Ísírẹ́lì àti Mose tó jáde kúrò ní Íjíbítì tí wọ́n lọ sí aginjù tí Mose lọ gba òfin lórí òkè Sinai, àwọn wọ̀nyí la fún lófin. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ìdí ẹ̀ ni Mose fi ń sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé ìwé Deuteronomy orí 5 ẹsẹ̀ 2, Olúwa Ọlọ́run wa bá wa dá májẹ̀mú ní Hórébù. Olúwa kò bá àwọn bàbá wa dá májẹ̀mú yìí bí kò ṣe àwa, àní àwa tí gbogbo wa ti ń bẹ ní àyè ní òní. Eléyìí gbọ́dọ̀ yé wa nípa àwọn tá a fún ní òfin Mose. Àwọn ọmọ Ísírẹ́lì la fún lófin Mose. Àwọn tó tẹ̀lé Mose jáde kúrò ní Íjíbítì tí wọ́n lọ sí aginjù tí Mose lọ sí orí òkè Sinai láti lọ gba òfin wá, àwọn wọ̀nyí la fún lófin. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ìdí ẹ̀ ni Mose fi sọ pé àwọn bàbá wọn látòrí Ábúráhámù, Ísákì, Jákọ́bù wá a ò fún wọn lófin, bí kò ṣe àwọn tó wà láàyè lónìí nígbà tí Mose ń ka ọ̀rọ̀ yìí àti ìdájọ́ Ọlọ́run àti òfin Ọlọ́run sí wọn létí, àwọn tá a fún lófin nìyí. Ìyẹn àkọ́kọ́. Èkejì, a ò fún orílẹ̀-èdè mìíràn yàtọ̀ sí orílẹ̀-èdè Ísírẹ́lì, a ò fún orílẹ̀-èdè mìíràn ní òfin yìí. Òfin tí Mose lọ gbà lórí òkè Sinai, a ò fún orílẹ̀-èdè mìíràn bí kò ṣe orílẹ̀-èdè Ísírẹ́lì. Eléyìí gbọ́dọ̀ yé wa. Báwo la ṣe mọ̀ bẹ́ẹ̀ pé a ò fún orílẹ̀-èdè mìíràn? Ẹ ká wo orin Dáfídì, Psalm 147. Orin Dáfídì, ká gbọ́ ohun tí Ọlọ́run kọ wa níbẹ̀. Psalm 147. Mo fẹ́ ká kíyèsí láti ẹsẹ̀ 19 sí 20. Ohun tá à ń sọ ni pé orílẹ̀-èdè mìíràn yàtọ̀ sí orílẹ̀-èdè Ísírẹ́lì a ò fún wọn lófin. Ísírẹ́lì nìkan, àwọn Ísírẹ́lì nìkan la fún lófin Mose. Ẹ ká wo ọ̀rọ̀ Ọlọ́run tọ̀rọ̀ Ọlọ́run sọ. Psalm 147, ká wo láti ẹsẹ̀ 19
sí ogún. Kí l'Olúwa wí? Ó ní ó fi ọ̀rọ̀ rẹ̀ hàn fún Jákọ́bù, àṣẹ rẹ̀ àti ìdájọ́ rẹ̀ fún Ísírẹ́lì. Kò bá orílẹ̀-èdè kan ṣe bẹ́ẹ̀ rí. Bí ó bá ṣe ìdájọ́ rẹ̀, wọn kò mọ̀. Ẹ fi ìyìn fún Olúwa. Psalm 147 ẹsẹ̀ 19 sí 20 fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Ọlọ́run alààyè bá orílẹ̀-èdè dá májẹ̀mú, kò fún wọn ní òfin, bí kò ṣe Ísírẹ́lì la fún ní òfin látọwọ́ Mósè wá. Ìdí tó fi ń jẹ́ òfin Mósè ni pé Mósè ni alárinà òfin náà láàrin Ọlọ́run àtàwọn ọmọ Ísírẹ́lì. Ìdí tó fi ń jẹ́ òfin Mósè nìyí. Àwọn wo la fún? Mósè àti gbogbo àwọn ọmọ Ísírẹ́lì tó wà láàyè ní ìgbà tí Mósè lọ sórí òkè Sinai láti lọ gbà òfin wá. Àwọn wọ̀nyí la fún lófin, fún àwọn baba ńlá wọn lófin yìí. A sì fún orílẹ̀-èdè mìíràn èyí tí a ti kà ní Psalm 147 láti ẹsẹ̀ 19 sí 20. Eléyìí gbọ́dọ̀ yé wa. A ò fún orílẹ̀-èdè mìíràn ní òfin Mósè bí kò ṣe àwọn ọmọ Ísírẹ́lì tí Mósè lọ dúró tó lọ gbà òfin náà gẹ́gẹ́ bí alárinà. Àwọn la fún lófin. À ń sọ pé ǹjẹ́ Kristẹni wà lábẹ́ òfin Mósè bí? Ẹ̀kọ́ tá à ń kọ́ lọ́wọ́ nìyí. Eléyìí gbọ́dọ̀ yé wa pẹ̀lú àwọn àlàyé tá a ti ṣe kalẹ̀. Ẹ tún gbọ́ ohun tí Ọlọ́run sọ fún àwọn ọmọ Ísírẹ́lì ní ìwé Málákì orí 4 ẹsẹ̀ 4. Kí ni Bíbélì wí? Ìwé Málákì orí 4 ẹsẹ̀ 4. Kẹ́ ẹ gbọ́ ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run kọ wá níbẹ̀. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Málákì orí 4 ẹsẹ̀ 4. Ẹ gbọ́. Ó ní, ẹ rántí òfin Mósè ìránṣẹ́ mi, èyí tí mo pa ní àṣẹ fún ọ ní Hórébù fún gbogbo Ísírẹ́lì pẹ̀lú àṣẹ àti ìdájọ́ wọn nì. Ìwé Málákì orí 4 ẹsẹ̀ 4. Ó tún pàkíyèsí Ísírẹ́lì pé kí wọ́n rántí òfin Mósè tóun pa láṣẹ fún gbogbo Ísírẹ́lì, ìlànà àti ìdájọ́. Ìyẹn túmọ̀ sí pé òfin Mósè èyí tí Mósè lọ gbà lórí òkè Sinai wá fún àwọn ọmọ Ísírẹ́lì tó wà láàyè ní àkókò náà ni ó wà fún. Kò wà fún àwọn baba ńlá wọn, bẹ́ẹ̀ ni kò wà fún orílẹ̀-èdè mìíràn. Eléyìí gbọ́dọ̀ yé wa dáadáa. Ìkìlọ̀ wo ni Ọlọ́run sọ fún wa? Ọlọ́run bá wa sọ̀rọ̀. Ó sọ fún wa pé ó ní òfin yìí ó jẹ́ olùkọ́ni fún àwọn ọmọ Ísírẹ́lì títí di ìgbà tí Jésù Kristi yóò fi dé. Ìdí tá a fi fún àwọn ọmọ Ísírẹ́lì òfin ó ní pé kí òfin Mósè yìí kí ó máa darí wọn tí Kristi yóò fi dé. Ẹgbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ, torí a gbọ́dọ̀ jẹ́ kí Bíbélì sọ̀rọ̀ nínú gbogbo. A gbọ́dọ̀ sọ̀rọ̀ nínú ìrònú tara wa. A gbọ́dọ̀ jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó bá wa sọ̀rọ̀. Kí ni ìwé Gàlátíà orí 3 kọ́ wa? Gàlátíà orí 3 tàbá kèsì láti ẹsẹ̀ 22 kẹgbọ́n tí ọ̀rọ̀ mímọ́ Olúwa wí. Ó ní ṣùgbọ́n ìwé mímọ́ ti sé gbogbo nǹkan mọ́ abẹ́ ẹ̀ṣẹ̀ kí a lè fi ìlérí nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi fún àwọn tí ó gbàgbọ́. Ṣùgbọ́n kí ìgbàgbọ́ ó tó dé, àti pa wá mọ́ lábẹ́ òfin, a sì sé wa mọ́ de ìgbàgbọ́ tí ń bọ̀ lẹ́yìn ìfihàn. Ẹ wo ẹsẹ̀ 24. Nítorí náà òfin ti jẹ́ olùkọ́ni láti mú wa wá sọ́dọ̀ Kristi kí a lè dá wa láre nípa ìgbàgbọ́. Ẹ wo ẹsẹ̀ 25 25. Ó ní ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ìgbàgbọ́ ti dé, àwa kò sí lábẹ́ olùkọ́ni mọ́. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa pé ìdí tí Ọlọ́run alààyè tó fi fún àwọn Ísírẹ́lì lófin tó sì dúró gẹ́gẹ́ bí olùkọ́ni fún wọn, ó ní láti darí wọn wá sí ọ̀dọ̀ Jésù Kristi Olúwa wa. Ó sì ní ìgbà tí ìgbàgbọ́ bá ti dé, àwa kò sí lábẹ́ olùkọ́ni mọ́. Tá bá ń sọ̀rọ̀ nípa òfin, à ń sọ̀rọ̀ nípa òfin onírúurú èyí tí Ọlọ́run fún Mósè kó fún àwọn Ísírẹ́lì, fún bí àpẹẹrẹ òfin 10, fún bí àpẹẹrẹ òfin ọjọ́ ìjọsìn, fún bí àpẹẹrẹ onírúurú ìlànà ìrúbọ, onírúurú òfin tọ́lọ́run gbé kalẹ̀ fún àwọn àlùfáà àti àwọn òfin mìíràn.
òfin tó ní nǹkan ṣe pẹ̀lú oúnjẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, òfin tó ní nǹkan ṣe pẹ̀lú nǹkan ọ̀gbìn, òfin tó ní nǹkan ṣe pẹ̀lú bí wọ́n ṣe máa gbé ìgbé ayé àlàáfíà pẹ̀lú ara wọn gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run. Àwọn ọmọ Ísírẹ́lì àwọn la fún lófin yìí. Ilé gbọ́dọ̀ yé wa pẹ̀lú àlàyé àti àgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a fi hàn wá. Ìwé Jòhánù orí kìíní ẹsẹ̀ 17 kí ni Bíbélì kọ́ wa? Jòhánù orí kìíní ẹsẹ̀ 17 kí ni Bíbélì sọ? Ó bá wa sọ̀rọ̀ níbẹ̀, ẹ gbọ́ ohun tọ́rọ̀ Ọlọ́run sọ o. Ó ní torí pé nípasẹ̀ Mose ni a ti fi òfin fúnni, ṣùgbọ́n oore ọ̀fẹ́ àti òtítọ́ ti pasẹ̀ Jésù Kristi wá. So a ti fi hàn pé Bíbélì ti fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Ọlọ́run gbé Mose dìde láti jẹ́ alárinà májẹ̀mú láéláé láàrin Ọlọ́run alààyè àtàwọn ọmọ Ísírẹ́lì. A dẹ̀ ti wo Bíbélì pé àwọn ọmọ Ísírẹ́lì la fún lófin, a ò fún bàbá ńlá wọn, a ò dẹ̀ fún orílẹ̀-èdè mìíràn lófin. A dẹ̀ wá sọ pé kí nìdí tá a fi fún wọn lófin? Ìwé Gàlátíà orí 3 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 22 sí 25 ó sọ fún wa pé a fún ọmọ Ísírẹ́lì lófin títí di ìgbà tí Kristi yóò fi dé. Ní ìgbà tí ìgbàgbọ́ ti dé, àwa kò sí lábẹ́ olùkọ́ni mọ́ tí ń ṣe òfin. Èyí tí a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run nìyí. A sì jẹ́ kí a mọ̀ pé nípasẹ̀ Mose láti fi òfin fúnni, ṣùgbọ́n oore ọ̀fẹ́ àti òtítọ́ ó ti pasẹ̀ Jésù Kristi wá. À ń sọ̀rọ̀ nípa pé ǹjẹ́ Kristẹni ó wà lábẹ́ òfin àti gbé àgbékalẹ̀ Bíbélì àtẹ̀kọ́ Bíbélì kalẹ̀ pé Ísírẹ́lì nìkan la fún ní òfin Mose. A fún Ísírẹ́lì tó wà láàyè nígbà tí Mose ń bá wọn sọ̀rọ̀ la fún lófin, a fún bàbá ńlá wọn, bẹ́ẹ̀ la fún orílẹ̀-èdè mìíràn. A sì ti wo àwọn ẹsẹ̀ Bíbélì onírúurú tó fi ẹsẹ̀ wa múlẹ̀ bẹ́ẹ̀. Kó tó di pé Ọlọ́run pààrọ̀ òfin yìí, òfin Mose sí òfin Kristi, Ọlọ́run ti sọ àsọtẹ́lẹ̀ ṣáájú ìgbà tí Kristi yóò fi dé. Ẹgbọ́n tó Ọlọ́run sọ ní ìwé Jeremáyà orí 29 31, kagbọ́n tí Ọlọ́run sọ fún wa níbẹ̀ nípa ohun tí òun yóò ṣe nípa òfin májẹ̀mú láéláé. Ìwé Jeremáyà orí 29 31 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 29 31 sísàlẹ̀, kagbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ. Ẹ gbọ́ o, ó ní wò ó ọjọ́ ń bọ̀ ni Olúwa wí. Mò ń ka ìwé Jeremáyà orí 29 31, mo sì ń wò ó láti ẹsẹ̀ 29 31. Ó ní wò ó ọjọ́ ń bọ̀ ni Olúwa wí tí èmi yóò bá ilé Ísírẹ́lì àti ilé Júdà dá májẹ̀mú titun. Àsọtẹ́lẹ̀ nìyí láti ẹnu wòlíì Jeremáyà. Ẹ wo ẹsẹ̀ 22, kì í ṣe bí májẹ̀mú náà tí èmi bá bàbá wọn dá ní ọjọ́ tí èmi fà wọ́n lọ́wọ́ láti mú wọn jáde láti ilẹ̀ Íjíbítì, àwọn tí wọ́n dá májẹ̀mú mi bí èmi tilẹ̀ jẹ́ alákòóso wọn síbẹ̀ ni Olúwa wí. Ṣùgbọ́n èyí ni májẹ̀mú tèmi ò bá ilé Ísírẹ́lì dá lẹ́yìn ọjọ́ wọn ni Olúwa wí. Èmi ò fi òfin mi sínú wọn, èmi ó sì kọ sí àyà wọn, èmi ó sì jẹ́ Ọlọ́run wọn, àwọn yóò jẹ́ ènìyàn mi. Wọn kì yóò sì kọ́ni mọ́ ẹnikẹ́ni ẹnìkejì rẹ̀ àti ẹ̀gbọ́n àti àbúrò wípé mọ Ọlọ́run, nítorí pé gbogbo wọn ni yóò mọ̀ láti kékeré wọn dé ẹni ńlá wọn ni Olúwa wí. Nítorí èmi ó dárí àṣedédé wọn jì, èmi kì yóò sì rántí ẹ̀ṣẹ̀ wọn mọ́. Ọlọ́run ti sàsọtẹ́lẹ̀ pé òun yóò gbé májẹ̀mú mìíràn kalẹ̀ yàtọ̀ sí májẹ̀mú tí òun gbé, májẹ̀mú tó bá àwọn ọmọ Ísírẹ́lì dá ní ìgbà tá a mú wọn kúrò ní ilẹ̀ Íjíbítì. Ọlọ́run ti sàsọtẹ́lẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún nípa wòlíì Jeremáyà pé òun yóò gbé májẹ̀mú mìíràn kalẹ̀ yàtọ̀ sí májẹ̀mú àkọ́kọ́ tí ń ṣe májẹ̀mú láéláé. Eléyìí gbọ́dọ̀ yé wa, eléyìí gbọ́dọ̀ yé wa, eléyìí gbọ́dọ̀ yé wa dáadáa. Ìjọ Ọlọ́run gbé májẹ̀mú mìíràn kalẹ̀, bẹ́ẹ̀ ni ó gbé kalẹ̀ nípasẹ̀ tani? Nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Ẹ wo ìfẹsẹ̀múlẹ̀
ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yìí ní ìgbà tó wá sí ìmúṣẹ. Ẹ wò ìwé Hébérù orí ìkẹjọ, ìwé Hébérù orí ìkẹjọ, ká gbọ́n tí Bíbélì sọ. Ìwé Hébérù orí ìkẹjọ, ká wò ó láti ẹsẹ̀ kẹjọ. Ẹgbọ́n tí Olúwa wí láti ẹsẹ̀ kẹjọ, kàkà láti ẹsẹ̀ keje kó lè yé wa. Ó ní nítorí ìbá ṣe pé májẹ̀mú ìṣáájú ni kò ní àbùkù, ǹjẹ́ a kì bá ti wá àyè fún èkejì, nítorí tí ó rí àbùkù lára wọn. Ó wí pé kíyèsí ọjọ́ ń bọ̀ ni Olúwa wí, ni èmi yóò bá ilé Ísírẹ́lì àti ilé Júdà dá májẹ̀mú titun. Ó wá ń kóòtì àsọtẹ́lẹ̀ tí wòlíì Jeremáyà sọ pé a ti sàsọtẹ́lẹ̀ pé Ọlọ́run yóò gbé májẹ̀mú titun mìíràn kalẹ̀ yàtọ̀ sí májẹ̀mú ti láéláé tó gbé fún àwọn Ísírẹ́lì, tó sì jẹ́ àwọn Ísírẹ́lì nìkan là fún lófin. So yẹn ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé Kristẹni lónìí a wà lábẹ́ májẹ̀mú titun, a ò sí lábẹ́ májẹ̀mú láéláé, nítorí pé Jésù Kristi ó ní alárinà májẹ̀mú titun. Kó lè yé wa dáadáa, ẹ̀gbọ́n tí Bíbélì sọ ni, kí ọ̀rọ̀ tá a sọ yìí kó lè fi ẹsẹ̀ rinlẹ̀ ní ọkàn wa, kó sì yé wa dáadáa. Ẹ gbọ́ o, ìwé Tímótì kìíní orí kejì ẹsẹ̀ 5, ó ní nítorí Ọlọ́run kan ní ń bẹ, onílàjà kan láàrin Ọlọ́run àti ènìyàn, òun pàápàá àní Jésù Kristi. Nítorí náà ọ̀rọ̀ Ọlọ́run nìyí, mediator, alárinà, òní Jésù Kristi jẹ́ láàrin Ọlọ́run àti ènìyàn. Òun la fi májẹ̀mú titun rán. Eléyìí gbọ́dọ̀ yé wa. Báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀? Tá bá tún kíyèsí ìwé Mátíù orí 26 ẹsẹ̀ 26, ó sọ níbẹ̀ pé èyí ni májẹ̀mú titun nínú ẹ̀jẹ̀ mi tí a ta sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀. Ìbéèrè ni pé ǹjẹ́ Kristẹni ó wà lábẹ́ òfin Mose bí? Ìdáhùn ni pé rárá o, rárá o, rárá. Kristẹni ò sí lábẹ́ òfin Mose. A ti sọ̀rọ̀ pé òfin Mose ó ní nǹkan ṣe pẹ̀lú òfin 10, ó ní nǹkan ṣe pẹ̀lú òfin àwọn àlùfáà, ó ní nǹkan ṣe pẹ̀lú ìdámẹ́wàá, ó ní nǹkan ṣe pẹ̀lú ìlànà ìjọsìn lábẹ́ májẹ̀mú láéláé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kristẹni tó mọ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi kò sí nínú àwọn òfin yìí mọ́, òfin Mose. Ká wá gbọ́, ká wá wo ohun tí Ọlọ́run sọ fún ìjọ tó wà ní Galatia nínú ìwé Galatia orí 3, nígbà tá kíyèsí ẹsẹ̀ 10 rẹ̀, ká gbọ́ ohun tọ́rọ̀ Ọlọ́run sọ, torí a gbọ́dọ̀ sọ̀rọ̀ níbi tí Bíbélì bá ti sọ̀rọ̀, kí a sì dákẹ́ níbi tí Bíbélì bá ti dákẹ́. Kí ló Ọlọ́run sọ nínú ìwé Galatia orí 3 ẹsẹ̀ 10? Nítorí pé iye àwọn tí ń bẹ nípa iṣẹ́ òfin bẹ lábẹ́ ègún, nítorí tí a ti kọ́ pé ìfibúni olúkúlùkù ẹni tí kò dúró nínú gbogbo wọn, gbogbo ohun tí a kọ sínú ìwé òfin láti máa ṣe wọn. Ẹ̀yin ènìyàn wa nílé, a ó dánu dúró níbí iná, nítorí pé ẹ̀kọ́ ìṣìn tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ìbéèrè tá à ń béèrè, tá a fẹ́ wádìí Bíbélì pé ǹjẹ́ Kristẹni wà lábẹ́ òfin Mose, àti pẹ̀lú àlàyé tá a gbé kalẹ̀, a rí pé Kristẹni ò sí lábẹ́ òfin Mose. A ó wá parí ẹ̀kọ́ yìí ní ọ̀sẹ̀ tó ń bọ̀, kí Ọlọ́run kó fún wa ní àlàáfíà, kó sì pa ẹ̀mí wa mọ́ títí di ọ̀sẹ̀ tó ń bọ̀, lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Tẹ́ bá fẹ́ ẹ̀bẹ̀ àdúrà tàbí ìbéèrè, àwọn nọ́mbà tá a pè wá sí nìyí 08057444902 tàbí 08065717023. a ó tuntun nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wà láyé Ọlọ́run kó máa bá wa gbé lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tó rò.
ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀ kóoru tó kọjá sọ́jà ìnípẹ̀kun.